ojú ọjọ́ tún dúdú lágbo òṣèré ní Nàìjíríà láyàjọ ọjọ́ ìṣèjọba àwarawa pẹ̀lú bí wọ́n ṣe kéde pé gbajúgbajà òṣèré àti ọ̀jọ̀gbọ́n Adekola Oyewo jáde láyé. Àwọn olùfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Kwara ya wọ ilé ìjọba. Wọ́n ní àwọn fún ìjọba ìpínlẹ̀ náà ní wákàtí mejilelaadorin láti doola àwọn èèyàn tí àwọn ajinigbe jigbe. Ẹgbẹ́ òṣèlú PDP koro ojú sí bí àwọn ọlọ́pàá ṣe sekọlu sí Sowore lákòókò ìwọ́de June 12. Wọ́n ní ìjọba Tinubu kò kọ́ ẹ̀kọ́ kankan nínú ìtàn. Ẹ yọ̀ǹda Kanu tàbí kẹ́ ẹ fi Gumi Naa sí Atimole Primate Ayodele ló ké sí ìjọba àpapọ̀ lábẹ́ ìdarí Ààrẹ Tinubu bẹ́ẹ̀. Bí ètò ààbò ṣe mehe, gbogbo wa pátápátá ni olùfarakásá láì yọ iléeṣẹ́ ológun sílẹ̀. Mínísítà fún iléeṣẹ́ ológun ló sọ bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Borno ti dá àwọn jàǹdùkú agbésùnmọ̀mí tó ronúpìwàdà tó tó 720 sílẹ̀ àti àwọn aya wọn tí àpapọ̀ rẹ̀ jẹ́ 992 láti lọ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wọ́ àwọn afurasí adigunjalè àti ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 4 kan lọ àkàtà wọn nílùú Ìbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti mú àwọn afurasí ajínigbé 2, wọ́n sì dóòlà ọmọ ọdún 4 kan ní ìpínlẹ̀ náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ojú ọjọ́ tún dúdú lágboolé òṣèré Nàìjíríà láyàjọ ọjọ́ ìṣèjọba àwarawa pẹ̀lú bí wọ́n ṣe kéde pé gbajúgbajà òṣèré àti ọ̀jọ̀gbọ́n Adekola Oyewo jáde láyé. Agbo ilé òṣèré nílẹ̀ wa Nàìjíríà ti wọ inú ìbànújẹ́ àti ìpòrúru ọkàn ńlá lẹ́yìn tí wọ́n kéde ikú gbajúgbajà òṣèré àti ọ̀jọ̀gbọ́n Adekola Oyewo, ẹni tí a mọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà sí Kọ́lá Oyewo. Akíkanjú òṣèré náà kú ní ọjọ́ Ẹtì, ọjọ́ 12 oṣù kẹfà ọdún 2026 ní ẹni 80 ọdún 80 years. Ọmọ rẹ̀ Adetoyese Oyewo ló kéde ìròyìn ìbànújẹ́ ikú yìí fún gbogbo ènìyàn pẹ̀lú ẹ̀dùn ọkàn lójú òpó Facebook. Adetoyese kọ pé pẹ̀lú ẹ̀dùn ọkàn ni mo fi ń kéde ìròyìn ikú bàbá mi ọ̀wọ́n nígbà tó ṣàpèjúwe ìrìn àjò bàbá rẹ̀ nínú ayé gẹ́gẹ́ bí alápẹ̀rẹ̀ rere, ẹni tó ní ìfẹ́, ọgbọ́n, agbára àti inú rere. Nígbà tó ń ṣàlàyé ìbànújẹ́ àwọn òbí, Adetoyese tún dúpẹ́ fún ìgbésí ayé rere tí bàbá rẹ̀ gbé. Ó sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀jọ̀gbọ́n náà ti fi ilé ayé sílẹ̀, ogún rere rẹ̀ yóò máa tẹ̀síwájú láyé látọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ, ẹbí, ọ̀rẹ́, àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nínú ẹ̀kọ́ àti ọ̀kẹ́ àìmọye àwọn ènìyàn tí ó ti gbé nǹkan ṣe nínú ìgbésí ayé wọn lọ́pọ̀ ọdún sẹ́yìn. Ẹbí náà tún bẹ gbogbo ènìyàn láti máa gbàdúrà fún wọn pẹ̀lú àtìlẹ́yìn bí wọ́n ṣe ń la àkókò ìrora yìí kọjá, bí wọ́n ṣe múra láti ṣe ayẹyẹ ìkẹyìn fún olùfarajìn fún iṣẹ́ ìránṣẹ́ gbogbo ènìyàn láti kọ́ ẹ̀kọ́ tó ní ìjìnlẹ̀ àti àgbéga àṣà. Yàtọ̀ sí àṣeyọrí rẹ̀ lágboolé òṣèré, Oyewo tún dé ipò gíga nínú ẹ̀kọ́ níbi tí ó ti kàwé gboyè ọ̀jọ̀gbọ́n tí ó sì kọ́pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní iṣẹ́ eré onísàn ní àwọn ilé ẹ̀kọ́ bíi Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní Ilé Ifẹ̀ àti Redeemers University. Wọ́n máa ń gbóríyìn fún pẹ̀lú bí ó ṣe máa ń yí àwọn yàrá ìkàwé padà sí pápá eré ìtàgé tó sì pèsè díẹ̀ lára àwọn tó dára jùlọ nínú ilé-iṣẹ́ ìròyìn àti iṣẹ́ òṣèré ní Nàìjíríà lónìí. Láìpẹ́, àwọn ẹbí rẹ̀ àti àwọn alákòóso ilé ẹ̀kọ́ yóò kéde bí ètò ìsìnkú àti ayẹyẹ ìkẹyìn fún olóògbé náà yóò ṣe lọ. Àwọn olùfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Kwara ya wọ ilé ìjọba. Wọ́n ní àwọn fún ìjọba ìpínlẹ̀ náà ní wákàtí mejilelaadorin láti dóòlà àwọn èèyàn tí àwọn ajinigbe jigbe. Àwọn ọmọ ẹgbẹ́ Take It Back Movement ní ọjọ́ Ẹtì ṣe ìfẹ̀hónúhàn àlàáfíà ní Ìlọrin, olú ìlú ìpínlẹ̀ Kwara, níbi tí wọ́n ti béèrè fún ìdóòlà àwọn ará ìlú tí àwọn ajinigbe jigbe ní kíákíá káàkiri oríṣiríṣi àdúgbò nínú ìpínlẹ̀ náà, tí wọ́n sì fún ìjọba ní wákàtí mejilelaadorin 72 hours láti rí dájú pé wọ́n dóòlà àwọn tó wà ní àkàtà àwọn ajínigbé. Àwọn olùfẹ̀hónúhàn náà tí wọ́n péjọ sí oríta táǹkẹ̀ ní agogo 7 àárọ̀ rìn káàkiri àwọn òpópónà pàtàkì ní ìlú náà kí wọ́n tó parí ìfẹ̀hónúhàn wọn ní ilé ìjọba tó wà ní Ahmadu Bello Way. Ìfẹ̀hónúhàn náà wáyé nínú ìbànújẹ́ àti àníyàn lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìkọlù oníwà ipá sí àwọn apá kan ní ìpínlẹ̀ náà, pàápàá jùlọ ní Edu, Patigi, Ìfẹ́lódùn àti ọ̀pọ̀lọpọ̀ àdúgbò ní Kwara South, níbi tí àwọn aráàlú ti ń ké gbàjarè léraléra nípa àìlera ààbò. Nígbà tó ń bá àwọn olùfẹ̀hónúhàn sọ̀rọ̀ ní ilé ìjọba, olùdarí ẹgbẹ́ Take It Back Movement ní ìpínlẹ̀ Kwara, Saidu Saragi, sọ pé àìlera ààbò
kò jẹ́ kí ayẹyẹ ìṣèjọba àwarawa ní ìtumọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ìdílé tí àwọn olólùfẹ́ wọn wà ní ọwọ́ àwọn ajínigbé. Saragi sọ pé àwọn ènìyàn kan gbìyànjú láti da ìfẹ̀hónúhàn náà rú, ṣùgbọ́n ó tẹnumọ́ pé ẹgbẹ́ náà kò ní jẹ́ kí èyí dá wọn dúró nínú ìlépa àwọn ohun tí wọ́n ń béèrè fún. Ó ní láti aago 7 àárọ̀ ni a ti wà níta láti wọ ilé ìjọba. Ìdènà díẹ̀ wà ṣùgbọ́n a ò ní padà. Ìfẹ̀hónúhàn wa jẹ́ ti àlàáfíà, ète wa sì rọrùn. Ẹ dóòlà àwọn ènìyàn wa, àwọn ìyá wa, àwọn bàbá wa àti àwọn ọmọ wa tí ó wà ní àkàtà àwọn ajínigbé. Àwọn ènìyàn 7 láti Yaskera sì wà lọ́wọ́ àwọn ajínigbé. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ míì láti Edu, Pasigi àti àwọn àdúgbò míì ní gúúsù Kwara. Ó ṣàfihàn ìbànújẹ́ rẹ̀ pẹ̀lú bí kò ṣe sí ètò ààbò tó péye ní ọ̀pọ̀ ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ náà. Ó sọ pé àwọn ìjọba ìbílẹ̀ wa ti di ilé ìkọlù. Ohun tí à ń béèrè ni pé kí gómìnà Abdulrahman Abdulrazak gba àwọn ẹni tí wọ́n jí gbé là tàbí kí ó fi ipò rẹ̀ sílẹ̀. Ohun tí à ń béèrè kò rújú. Ọ̀kan lára àwọn olùfẹ̀hónúhàn náà tó sọ̀rọ̀ pẹ̀lú ìbànújẹ́ fi ẹ̀sùn kan ìjọba pé kò rí ìṣòro àwọn ará ìlú tí wọ́n jí gbé náà bí ohun tó nílò àmójútó kíákíá. Ó ní ó ń dùn wá gan pé àwọn èèyàn wa ń ṣe ayẹyẹ ìjọba àwarawa nígbà tí ọ̀pọ̀ wa ń sunkún nítorí àwọn olólùfẹ́ wa tó wà ní ìgbèkùn nínú igbó. Wọn kò lè jẹun lọ́fẹ̀ẹ́, wọn kò lè bá ìdílé wọn sọ̀rọ̀, wọn kò lè gbé ìgbé ayé ìgbádùn. Ó yẹ kí ìjọba dojúkọ iṣẹ́ ìdóòlà àwọn ènìyàn náà ni, ṣùgbọ́n a ní ìmọ̀lára pé wọ́n ti kọ̀ wá sílẹ̀. A kàn rán àwọn aláṣẹ létí láti ṣe ojúṣe wọn ni. Olùfẹ̀hónúhàn náà tún bu ẹnu àtẹ́lu ìjọba fún àìkójú òṣùwọ̀n rẹ̀ láti mú ojúṣe rẹ̀ lábẹ́ òfin ṣẹ, èyí tó jẹ́ ààbò ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú. Ó ní ìjọba ti kùnà nínú ojúṣe rẹ̀ láti dáàbò bo àwọn aráàlú. Tí ó bá jẹ́ ìpàdé òṣèlú ni, àwọn ọlọ́pàá àti agbófinró yóò ti kún ibẹ̀, ṣùgbọ́n nígbà tí àwọn aráàlú ń béèrè fún ààbò, wọ́n kọ̀ láti gbọ́. Ó tún ṣàlàyé pé kò sí ìdílé kankan tó lè sọ pé ìṣòro àìlera ààbò kò kan àwọn. Ó fi kún pé tí a kò bá sọ̀rọ̀ báyìí, ohun tó ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n jí gbé lè ṣẹlẹ̀ sí àwa náà ní ọjọ́ iwájú. A gbọ́dọ̀ fìmọ̀ ṣọ̀kan láìka ẹgbẹ́ òṣèlú wa sí, kí a sì béèrè fún ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí aráàlú. Olùfẹ̀hónúhàn náà tún ṣàlàyé pé ẹgbẹ́ náà yóò tẹ̀síwájú bí àwọn aláṣẹ kò bá dóòlà àwọn èèyàn tí wọ́n jí gbé láàrin wákàtí 72 hours. Ó ní tí ìjọba kò bá gba àwọn ẹni tí wọ́n jí gbé là láàrin wákàtí 72, a ó máa kó àwọn ènìyàn jọ káàkiri ìpínlẹ̀ Kwara. A tún ké sí ìjọba àpapọ̀ láti kéde ipò pàjáwìrì lórí àìlera ààbò ní ìpínlẹ̀ náà. Tí èyí kò bá ṣeé ṣe, gómìnà Abdulrazak yẹ kí ó ronú láti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ fún ẹni tó lè kojú ìṣòro ààbò tó ń dojúkọ ìpínlẹ̀ náà. Olùfẹ̀hónúhàn míì fi ìṣòro ààbò wé àjàkálẹ̀ àrùn tó ń tàn káàkiri. Ó nílò ìgbésẹ̀ kíákíá àti ìfọwọ́sowọ́pọ̀ láti ọwọ́ gbogbo àwọn aláṣẹ. Ó ní tí a bá ń bá a lọ báyìí pẹ̀lú bí a ṣe ń kojú àìlera ààbò, ó lè fa ìṣòro tó burú fún wa jù báyìí lọ. Lákòókò àjàkálẹ̀ àrùn COVID-19, àwọn ìjọba gbé ìgbésẹ̀ tó lágbára láti dáàbò bo ẹ̀mí àwọn ènìyàn. Irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni a nílò báyìí lórí ìṣòro ààbò. Ó fi kún pé àìlera ààbò jẹ́ àjàkálẹ̀ àrùn tó ń tàn ká àwọn àdúgbò tó sì ń fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò. Ó nílò ìgbésẹ̀ kíákíá àti ìfọwọ́sowọ́pọ̀. Àwọn olùfẹ̀hónúhàn náà tẹnumọ́ pé ìfẹ̀hónúhàn wọn kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú kankan bí kò ṣe ìbànújẹ́ wọn lórí bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìkọlù ìwà ipá ṣe ń pọ̀ sí ní àwọn àdúgbò oríṣiríṣi ní ìpínlẹ̀ náà. Wọ́n sì búra pé àwọn yóò padà sí ilé ìjọba ní ọjọ́ Ajé tó ń bọ̀ bí àwọn ohun tí wọ́n béèrè fún kò bá rí bẹ́ẹ̀. Wọ́n sì kìlọ̀ pé tí kò bá sí ìgbésẹ̀ láti ọwọ́ àwọn aláṣẹ láàrin àkókò tí wọ́n dá, yóò fa ìwọ́de ọ̀pọ̀ ènìyàn káàkiri ìpínlẹ̀ Kwara. Ẹgbẹ́ òṣèlú PDP kọ̀rọ̀ ojú sí bí àwọn ọlọ́pàá ṣe sekọlu sí Sowore lákòókò ìwọ́de June 12. Wọ́n ní ìjọba Tinubu kò kọ́ ẹ̀kọ́ kankan nínú ìtàn. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti kọ̀rọ̀ ojú sí ìkọlù tí àwọn ọlọ́pàá ṣe sí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olùdíje ààrẹ tẹ́lẹ̀ Ọmọyẹlé Sowore pẹ̀lú àwọn olùfẹ̀hónúhàn mìíràn lákòókò ìfẹ̀hónúhàn ní àyájọ́ ìjọba àwarawa ní Àbújá. Ẹgbẹ́ PDP sọ pé ìṣèjọba tó wà lóde ní Nàìjíríà lónìí lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu kò tí ì kọ́ àwọn ẹ̀kọ́ pàtàkì
tó wà nínú ìjàkadì ìsàn ọjọ́ 12 oṣù kẹfà June 12 tó ní ṣe pẹ̀lú ìṣèjọba àwarawa. Ẹgbẹ́ náà tún fi ẹ̀sùn kan ìjọba APC tí Tinubu ń darí rẹ̀ pé ó ń tẹ ẹ̀tọ́ àwọn alátakò lójú mọ́lẹ̀ àti àwọn òmìnira ìjọba àwarawa tí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà jagun fún tí wọ́n sì pàdánù ẹ̀mí wọn nítorí rẹ̀. Lẹ́yìn àbájáde ipò ààrẹ ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993, nínú àlàyé kan tí akọ̀wé ìpolongo PDP Comrade Ìní Ẹ̀múmọ́bọ̀n fọwọ́ sí ní ọjọ́ Ẹtì láti ṣe àmì àyájọ́ ọjọ́ ìjọba àwarawa, ẹgbẹ́ PDP sọ pé ó ṣòro láti gbà pé wọ́n fi afẹ́fẹ́ gáàsì tajútajú tú àwọn olùfẹ̀hónúhàn àlàáfíà ká tí wọ́n sì kọlù wọ́n ní ọjọ́ tí a yà sọ́tọ̀ fún ayẹyẹ àyájọ́ ìjọba àwarawa àti òmìnira aráàlú. Ẹgbẹ́ náà tọ́ka sí àwọn ìròyìn tó sọ pé Sowore farapa lákòókò ìfẹ̀hónúhàn nígbà tó ń béèrè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí àwọn ọ̀daràn jí gbé káàkiri. Ẹgbẹ́ PDP ní ọjọ́ tí a yà sọ́tọ̀ láti bu ọlá fún àwọn akíkanjú tí wọ́n ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni wọ́n fi afẹ́fẹ́ gáàsì tú àwọn olùfẹ̀hónúhàn àlàáfíà ká tí wọ́n sì kọlù wọ́n ní Àbújá. A gbọ́ pé Ọmọyẹlé Sowore farapa tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn. Gbogbo ọ̀ràn rẹ̀ kò ju pé ó ń béèrè fún ìtúsílẹ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti olùkọ́ tí wọ́n wà ní ìgbèkùn lórílẹ̀-èdè yìí. Ẹgbẹ́ náà sọ pé ìṣẹ̀lẹ̀ náà mú ìbànújẹ́ bá àwọn ènìyàn nípa ipò òmìnira aráàlú àti ẹ̀tọ́ àwarawa ní Nàìjíríà tí àwọn ọmọ Nàìjíríà sì ní ẹ̀tọ́ láti ṣe ìfẹ̀hónúhàn àlàáfíà nínú ìlànà ìjọba àwarawa. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ PDP ṣe sọ, àyájọ́ June 12 gbogbo rẹ̀ jẹ́ ìrántí fún gbogbo ẹ̀ka ìjọba láti bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn aráàlú, láti tẹ̀lé òfin, láti dáàbò bo ẹ̀tọ́ àwọn aráàlú dípò kí wọ́n máa tẹ ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀. Ẹgbẹ́ alátakò náà tún fi ẹ̀sùn kan ìjọba Tinubu pé ó mú ìpolongo òṣèlú lọ́kùnkúndùn ju ìdáhùn sí ìṣòro àwọn aráàlú lọ. Àríwísí ẹgbẹ́ òṣèlú PDP yìí wà nígbà tí àwọn ọmọ Nàìjíríà ń ṣe ayẹyẹ ọdún 33 33 years tí ìdìbò ọjọ́ 14 oṣù kẹfà ọdún 1993 ti wáyé, tí ọ̀pọ̀ ènìyàn gbà pé òun ni ètò ìdìbò tó bófin mu jùlọ àti tó ní ìgbẹ́kẹ̀lé nínú jùlọ nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì gbà pé olóògbé Chief Moshood Kashimawo Ọláwálé MKO Abiola ló jáwé olúborí. Ẹgbẹ́ PDP sọ pé ìdìbò náà jẹ́ àmì ìṣọ̀kan orílẹ̀-èdè nítorí pé àwọn ọmọ Nàìjíríà dìbò láìka ẹ̀yà, ẹ̀sìn tàbí agbègbè sí nínú ìwádìí ìjọba àwarawa àti ìlọsíwájú orílẹ̀-èdè. Ẹgbẹ́ náà tún rántí àwọn ìrúbọ tí àwọn ajàfẹ́tọ̀ọ́ ìjọba àwarawa, àwọn akọ̀ròyìn, àwọn olórí ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn aráàlú ṣe nígbà tí wọ́n dojúkọ ìjọba ológun lẹ́yìn fífi àbájáde ìdìbò náà sílẹ̀. Bí a ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ ìjọba àwarawa, ẹ ó rántí ìdìbò ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 àti àwọn ìrúbọ tí wọ́n ṣe láti dáàbò bo ìfẹ́ àwọn ènìyàn. A tún rántí ìtara tí àwọn aráàlú fi hàn nígbà náà bí wọn ò ṣe wo ẹ̀yà, ẹ̀sìn àti agbègbè láti dìbò gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan tó ń wá ìlọsíwájú. PDP rọ ìjọba àpapọ̀ láti dáàbò bo ẹ̀tọ́ àwọn aráàlú láti péjọ àti láti ṣe ìfẹ̀hónúhàn àlàáfíà pẹ̀lú fífi ààyè tó yẹ fún àwọn ẹgbẹ́ alátakò àti àwọn tó ní èrò tó yàtọ̀ sí ti ìjọba. Ó tún ké sí INEC láti jẹ́ olótìtọ́, aláìsojúsàájú àti olódodo nínú àwọn ìdìbò ọjọ́ iwájú. Wọ́n kìlọ̀ pé kí wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ òṣèlú tẹ ẹ̀tọ́ ìjọba àwarawa lójúmọ́lẹ̀. Àlàyé náà wá pẹ̀lú ìbínú láti ọ̀dọ̀ àwọn aráàlú àti àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nípa àwọn ìdènà sí òmìnira aráàlú pẹ̀lú lílo àwọn ẹ̀ka ààbò láti dojúkọ àwọn olùfẹ̀hónúhàn àti àwọn aráàlú tí ń bínú lórí àìsí ààbò àti ìṣòro ọrọ̀ ajé. PDP tẹnumọ́ pé àyájọ́ ìjọba àwarawa gbọ́dọ̀ jẹ́ àkókò ìrònúpìwàdà lórí ipò ìṣàkóso àti jíjẹ́ kí ìjọba ṣèdájọ́ fún iṣẹ́ rẹ̀ kì í ṣe ayẹyẹ lásán. Ẹ yọ̀ǹda Nnamdi Kanu tàbí kẹ́ ẹ fi Gumi sí àtìmọ́lé. Primate Ayodele ló ké sí ìjọba àpapọ̀ lábẹ́ ìdarí ààrẹ Tinubu bẹ́ẹ̀. Olùdásílẹ̀ ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayodele ti ké sí ìjọba àpapọ̀ Nàìjíríà láti tú adarí ẹgbẹ́ Indigenous People of Biafra IPOB Nnamdi Kanu sílẹ̀ kúrò ní àhámọ́. Ayodele sọ èyí nígbà tó ń bá àwọn ọmọ ìjọ rẹ̀ sọ̀rọ̀ nínú fídíò kan lórí ẹ̀rọ ayélujára ní ọjọ́ Sátidé. Olórí ẹ̀sìn náà sọ pé bí ìjọba bá pinnu láti fi Nnamdi Kanu sí àtìmọ́lé, ó yẹ kí wọ́n gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ náà lórí olórí ẹ̀sìn Mùsùlùmí Sheikh Ahmad Gumi. Ó ní ẹ gbìyànjú kí ẹ tú Nnamdi Kanu sílẹ̀. Ayodele tẹnumọ́ pé bí ìjọba ò bá gbé irú ìgbésẹ̀ kan náà lórí àwọn ènìyàn méjèèjì yìí, ó
ó lè mú kí àwọn aráàlú bẹ̀rẹ̀ sí ṣiyèméjì nípa òtítọ́ àti ìfẹ́ tòótọ́ ìjọba láti ṣe ohun tó tọ́. Olórí ẹ̀sìn náà tún kìlọ̀ pé bí ìjọba kò bá gbé ìgbésẹ̀ láti dáhùn sí ìbéèrè àwọn ìfẹ̀hónúhàn láti ọ̀dọ̀ àwọn aráàlú, nǹkan lè tún burú sí i ju bí ó ṣe wà lọ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè náà. Ó fi kún pé ìfẹ̀hónúhàn lè gba agbára lọ́wọ́ ìjọba Tinubu yìí. Bí ètò ààbò ṣe mẹ́hẹ, gbogbo wa pátápátá ni olùfarakásá láì yọ iléeṣẹ́ ológun sílẹ̀. Mínísítà fún iléeṣẹ́ ológun ló sọ bẹ́ẹ̀. Mínísítà iléeṣẹ́ ológun ọ̀gágun Christopher Musa retired ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ikọ̀ ológun Nàìjíríà kì í ṣe ọ̀tá orílẹ̀-èdè yìí. Ọ̀gágun Musa nígbà tó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àlejò níbi ètò The Platform lórí amóhùnmáwòrán Channels Television ló sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 12 oṣù kẹfà ọdún 2026 tí a wà yìí. Ó ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní olùfarakásá ètò ààbò láì yọ àwọn ọmọ ológun sílẹ̀. Ó wá rọ àwọn ọmọ Nàìjíríà láti gbárùkù ti ìjọba nítorí àgbájọwọ́ la fi ń sọ̀yà wípé àṣeyọrí tó múnádóko yóò wà lórí ètò ààbò nígbà tí tolórí tẹlẹ́mù bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba. Ikọ̀ ológun kì í ṣe ọ̀tá ìpínlẹ̀, kódà gbogbo wa ni olùfarakásá bí mo ṣe máa ń sọ. Gẹ́gẹ́ bí adarí àjọ ọmọ ológun ṣe wí, mo ti ní àǹfààní láti darí ikọ̀ ọmọ ogun Adinkai fún oṣù 19. Èyí tó burú jù nínú rẹ̀ ni wípé kí ènìyàn lọ rí àwọn mọ̀lẹ́bí àwọn tó farakásá tàbí tó ti lùgbàdì ikú láti túfọ̀ fún àwọn ọmọ wọn tàbí láti ṣàlàyé fún àwọn ẹbí wọn tàbí àwọn tó di aláàbọ̀ ara nípa ìrìnsẹ̀ tó ṣiṣẹ́ lòdì sí wọn àti àwọn ohun ìbúgbàmù tí ó gba apá tàbí ẹsẹ̀ wọn. Mo wá fẹ́ rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níwọ̀n ìgbà tí àwọn wọ̀nyí ti jọ wọ ara wọn, a ní láti gbìmọ̀pọ̀ láti dáàbò bo orílẹ̀-èdè yìí. A gbọ́dọ̀ pọ́n wọn lé ká sì gbárùkù tì wọ́n. A ní láti ṣe ìwúrí fún wọn kí wọ́n bá lè tẹ̀síwájú. Mo fi dá yín lójú ní ìṣọ̀kan a ó sì mú èròǹgbà wa ṣẹ. Ìjọba ìpínlẹ̀ Borno ti dá àwọn jàǹdùkú agbésùnmọ̀mí tó ronúpìwàdà tó tó 720 sílẹ̀ àti àwọn aya wọn tí àpapọ̀ rẹ̀ jẹ́ 992 láti lọ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun. Ìjọba ìpínlẹ̀ Borno ti tún yọ̀ǹda àwọn agbésùnmọ̀mí tó ronúpìwàdà tó tó 720 pẹ̀lú àwọn aya wọn tó jẹ́ 992 àti àwọn ọmọ wọn 2050 padà sínú àwùjọ lẹ́yìn tí wọ́n parí ohun tí àwọn aláṣẹ pè ní ètò ìmúkúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ìwà ipá, ìfilélẹ̀ ohun ìjà àti ìtúnṣe ìgbé ayé lábẹ́ ètò àlàáfíà tí a mọ̀ sí ìlànà Borno. Àwọn tó jàǹfààní nínú ètò náà tí wọ́n fi ara wọn fún àwọn ọmọ ogun nínú oríṣiríṣi ìjà káàkiri ìpínlẹ̀ náà ni wọ́n gbé lọ sí àwọn àgọ́ àtúnṣe ní Hajj Camp ní Maiduguri níbi tí àwọn aláṣẹ ti sọ pé wọ́n kọ́ iṣẹ́ ọwọ́, ìmọ̀ràn, ìtọ́sọ́nà àti ìtúnṣe ìgbàgbọ́ àti ìrònú. Wọ́n darapọ̀ mọ́ àwùjọ padà ní ọjọ́ Ẹtì níbi tí àwọn aláṣẹ ti kéde pé èyí ló jẹ́ ìpele 9 batch 9 àwọn tó ronú pìwàdà kúrò nínú ìgbé ayé ìgbésùnmọ̀mí. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ náà, olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Babagana Zulum lórí ààbò àti ẹgbẹ́ ìmúkúrò nínú èrò ìwà ipá, ìtúnṣe àti ìdápadà sí àwùjọ, Brigadier General Abdullahi Isiaq retired sọ pé ètò náà jẹ́ ọ̀kan lára àwọn ọ̀pá pàtàkì nínú ìlànà ìjọba láti kojú ìgbésùnmọ̀mí láì fi agbára ológun nìkan ṣe. Ó ní ìgbésẹ̀ ìdápadà sínú àwùjọ yìí jẹ́ àṣeyọrí míì nínú ohun tí ìjọba ń pè ní ìlànà Borno, ètò tó dá lórí ìdáríjì fún àwọn jàǹdùkú ní ìmísí láti fi ohun ìjà sílẹ̀ àti àtúnṣe ìgbé ayé wọn. Ó sọ pé ó ti jẹ́ ìtàn àṣeyọrí láti ọjọ́ 5 oṣù keje ọdún 2021 nígbà tí àwọn onínúure ìpínlẹ̀ Borno lábẹ́ ìdarí gómìnà Professor Babagana Umara Zulum ti gbà láti máa dáríjì àti láti gba àwọn ọmọ wọn tó bá ṣetán láti fi ohun ìjà sílẹ̀ tí wọ́n sì gba ọ̀nà àlàáfíà. Gẹ́gẹ́ bí ó ti sọ, ìlànà náà ti mú kí ó kéré tán èèyàn 350,000 ronúpìwàdà tí wọ́n sì fi ara wọn sílẹ̀ fún àwọn aláṣẹ bí ó tilẹ̀ jẹ́ pé kò sí àkọsílẹ̀ fún iye àwọn ènìyàn náà. Ó tún ṣàlàyé pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ ronúpìwàdà yìí ti gba ẹ̀kọ́ àtúnṣe dáadáa ní Hajj Camp tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ìwé, iṣẹ́ ọwọ́ àti àtúnṣe ìwà. Isiaq sọ pé ìyípadà wọn láti inú igbó bẹ̀rẹ̀ pẹ̀lú ìpè láti ọ̀dọ̀ àwọn ẹlẹgbẹ́ wọn tí ń gbà wọ́n níyànjú láti fi ara wọn sílẹ̀ fún àwọn aláṣẹ kí wọ́n gba àlàáfíà kí wọ́n sì tún padà sí ọ̀dọ̀ àwọn òbí wọn. Ó fi kún pé àwọn ọmọ ogun náà
ń kọ́kọ́ ń ṣàyẹ̀wò àwọn tó fi ara wọn sílẹ̀ tí àwọn tó ní ohun ìjà bá ti fi wọ́n sílẹ̀, ṣùgbọ́n ó ṣèlérí pé èyí tó bá gbìyànjú láti fi ibùdó náà sílẹ̀ kò ní lè dé ibi tí àwọn ọmọ ogun wà. Gẹ́gẹ́ bí ó ti sọ, àwọn tó bá ṣàṣeyọrí ni wọ́n máa ń kó lọ sí àwọn ilé àtúnṣe níbi tí wọ́n ti ń tẹ̀lé ètò ojoojúmọ́ tó ní ìlànà. Ó sọ pé ọjọ́ ajé, ọjọ́rú àti ọjọ́ ẹtì ni wọ́n fi ń kọ́ wọn ní iṣẹ́ ọwọ́ bíi iṣẹ́ aránṣọ, iṣẹ́ gbẹ́nàgbẹ́nà, iṣẹ́ àkọlé, fífi ètò agbára oòrùn sólà sí ilé, títún fóònù ṣe, iṣẹ́ atúntáyà ṣe àti títún alùpùpù ṣe. Nígbà tí wọ́n máa ń kọ́ wọn ní ẹ̀kọ́ nípa ẹ̀sìn, ìmọ́tótó ara àti àyíká àti ẹ̀kọ́ tó lòdì sí lílo oògùn olóró ní ọjọ́bọ̀. Àwọn obìnrin tó kópa nínú ètò náà máa ń gba ẹ̀kọ́ aránṣọ, ọṣẹ ṣíṣe àti àwọn iṣẹ́ ọwọ́ míì. Isiaq sọ wípé àwọn ti pèsè àwọn irinṣẹ́ àti ohun èlò fún àwọn tó jàǹfààní ètò náà kí wọ́n lè bẹ̀rẹ̀ ìgbé ayé wọn dáadáa ní àwọn àdúgbò wọn. Ó sọ pé pẹ̀lú àwọn ìpele yìí, iye gbogbo àwọn ènìyàn tí ó tún ti darapọ̀ mọ́ àwùjọ lábẹ́ ètò náà ti tó 9,680 nínú ìpele 9 tó sì kan ọ̀pọ̀ ìjọba ìbílẹ̀ bíi Bama, Gwoza, Dekwa, Jere, Mongonu àti àwọn míì. Ó tún sọ pé àwọn olórí àwùjọ àti àwọn ọmọ ẹgbẹ́ Civilian Joint Task Force CJTF kópa nínú ìṣàyẹ̀wò kí wọ́n tó fọwọ́ sí i láti darapọ̀ mọ́ àwùjọ. Ṣáájú, kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè àwùjọ nípasẹ̀ akọ̀wé gbogbogbò Babagana Kadai ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí apá kan nínú ìsapá tó gbòòrò láti mú ìrètí padà wá àti láti tún àwọn àwùjọ tí ìwà ọ̀daràn ti bàjẹ́ fún ọ̀pọ̀ ọdún ní agbègbè àríwá ìlà oòrùn ilẹ̀ Nàìjíríà ṣe. Ó sọ pé àwọn èèyàn ti ń gbóríyìn fún ìjọba gómìnà Zulum fún ọ̀nà àtúnṣe tí wọ́n gbé kalẹ̀ tó tún ní ṣe pẹ̀lú kíkọ́ àwọn ìdílé tó ti dàrú, àtúnkọ́ àwọn amáyédẹrùn àti àwọn ètò ìrànlọ́wọ́ àwùjọ fún àwọn aláìlera. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wọ́ àwọn afurasí adigunjalè àti ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 4 kan lọ àkàtà wọn nílùú Ìbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi páńpẹ́ òfin gbé àwọn afurasí adigunjalè 4 tí wọ́n tún jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn pẹ̀lú ìbọn àgbélẹ̀rọ kékeré kan ní ibi ìfarapamọ́sí wọn ní agbègbè Sókà ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, Ọláyínká Àyànládé, ló sọ èyí nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde ní ọjọ́ Ẹtì ní Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ náà. Àyànládé sọ pé ìfipáńpẹ́ òfin gbé àwọn afurasí náà kò sẹ́yìn ìròyìn àwọn ìwà ọ̀daràn tí wọ́n hù ní agbègbè náà. Ó ní ọjọ́ Ẹtì ọjọ́ 10 oṣù kẹfà ọdún 2026 ní nǹkan bíi aago 6 àárọ̀, àwọn ẹ̀ka tó ń dàn sí ìwà ọ̀daràn àti ìwà ipá gba ìròyìn tó dájú pé àwọn adigunjalè kan tí wọ́n ti máa ń yọ ìlú Ìbàdàn lẹ́nu ń ṣiṣẹ́ ní agbègbè náà. Ìròyìn náà tún fi hàn pé àwọn afurasí náà ń pètè láti hùwà ọ̀daràn ní àdúgbò náà ní àsìkò tí wọ́n mú wọn. Àwọn afurasí náà tí orúkọ wọn jẹ́ Sàláwù Sàráfà tí wọ́n mọ̀ sí Fọlórí, Yusuf Tajudeen tí wọ́n ń pè ní Blackie, Farouk Àríyọ̀ àti Adébáyọ̀ Awósẹmọ tí wọ́n mọ̀ sí Náírà ni wọ́n sọ pé wọ́n jẹ́wọ́ pé àwọn jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ̀yẹ Supremo Confraternity. Ó tún sọ pé lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwọn afurasí náà jẹ́wọ́ pé àwọn jẹ́ ọmọ ẹgbẹ́ ẹ̀yẹ Supremo Confraternity. Wọ́n sì tún gbà pé àwọn kópa nínú ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀daràn oníwà ipá ní Ìbàdàn àti àwọn agbègbè tó yíká. Àyànládé fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìwádìí tó lágbára láti mú àwọn afurasí mìíràn tí wọ́n sá lọ kí wọ́n sì tú ẹgbẹ́ ọ̀daràn náà ká. Ó ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti mọ̀ bí iṣẹ́ ọ̀daràn ẹgbẹ́ náà ṣe gbòòrò tó àti láti dá àwọn akẹgbẹ́ wọn mìíràn mọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti mú àwọn afurasí ajínigbé 2, wọ́n sì dóòlà ọmọ ọdún 4 kan ní ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti mú àwọn afurasí ajínigbé 2, wọ́n dóòlà ọmọdékùnrin kan ọmọ ọdún 4 lẹ́yìn ìtọpinpin tí wọ́n ṣe pẹ̀lú ìmọ̀ràn àṣírí ní Bauchi. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà, SP Nafiu Habib, ṣàlàyé nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta ní ọjọ́ Jímọ̀. Ó sọ pé àwọn ọlọ́pàá tó wà ní ẹ̀ka ìmọ̀ ìfimúfínlẹ̀ ní ìpínlẹ̀ náà tọpasẹ̀ àwọn afurasí náà, wọ́n sì mú wọn lẹ́yìn tí bàbá ọmọ náà fi ọ̀rọ̀ ìjínigbé náà
tó wọn létí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà sì sọ, ọkùnrin ọmọ ọdún márùndínláàádọ́ta kan tó ń gbé ní Gidagudu Housing Estate ní Bauchi fi tó àwọn ọlọ́pàá létí pé wọ́n jí ọmọ rẹ̀ Musa ọmọ ọdún 4 ní iwájú ilé wọn. Agbẹnusọ náà sọ pé lọ́jọ́ 10 oṣù karùn-ún ọdún 2026 iléeṣẹ́ ọlọ́pàá gbọ́ ìròyìn ìjínigbé kan láti ọwọ́ bàbá kan ẹni ọdún márùndínláàádọ́ta tó ń gbé ní Gidagudu Housing Estate Bauchi. Ó sọ pé wọ́n jí ọmọ rẹ̀ Musa gbé ọmọ ọdún 4 ní iwájú ilé wọn. Ó ṣàlàyé pé ìwádìí àkọ́kọ́ fi hàn pé ọ̀kan lára àwọn afurasí náà, Muhammad Usman ọmọ ọdún 39, ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó tan ọmọ náà pé kó tẹ̀lé òun kúrò nílé ní ọjọ́ 9 oṣù náà. Lẹ́yìn náà ló mú lọ sí ilé afurasí kejì, Ayayudeen Ahmad ọmọ 40 ọdún tó tún gbé ní agbègbè náà. Ó ní láti bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, Muhammad Usman tan Ayatudeen Ahmad jẹ́ pé ọmọ arábìnrin òun ni ọmọ náà àti pé arábìnrin náà ń ṣàìsàn gidigidi. Ó tún sọ pé ọjọ́ ti lọ láti rìnrìn àjò lọ sí Kano ní alẹ́ ọjọ́ náà. Ó sì bẹ̀ afurasí kejì pé kó jẹ́ kí ọmọ náà sùn ní ilé rẹ̀ fún alẹ́ ọjọ́ kan ní ìlérí pé òun yóò mú lọ bá àwọn ìdílé rẹ̀ ní Kano ní ọjọ́ kejì. Àwọn ọlọ́pàá tún ṣàlàyé pé afurasí náà kọ lẹ́tà ìbéèrè owó ìtúsílẹ̀ kan nígbà tó yá nínú èyí tó ti béèrè fún mílíọ̀nù 5 náírà lọ́wọ́ ìdílé ọmọ náà. Lẹ́yìn tí a gbọ́ ẹjọ́ náà, àwọn olùṣàwárí wá bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n tọpasẹ̀ àwọn afurasí náà, wọ́n sì lọ sí ilé afurasí kejì níbi tí wọ́n ti rí ọmọ náà láàyè tí kò sì ní ìṣòro kankan nípa ìlera. A sì ti dá ọmọ náà padà fún àwọn ìdílé rẹ̀ báyìí. Àwọn afurasí méjèèjì wà ní àhámọ́ ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́, wọ́n sì ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olùṣèwádìí. Ìwádìí ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà sì ń lọ lọ́wọ́. Lẹ́yìn èyí ni wọn yóò gbé wọn lọ sí ilé ẹjọ́. Habib tún sọ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Sanni Ọmọlórí Aliyu tún gbóríyìn fún àwọn olùṣàwárí náà fún ìkójú òṣùwọ̀n wọn àti bí wọ́n ṣe fèsì kíákíá sí ọ̀rọ̀ náà. Ó sọ pé kọmíṣánná náà tún fi dá àwọn ará ìpínlẹ̀ náà lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò máa tẹ̀síwájú láti máa dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn ènìyàn. Ó wá ṣèlérí pé gbogbo àwọn tọ́wọ́ bá tẹ̀ pẹ̀lú ìwà ìjínigbé tàbí àwọn ìwà ọ̀daràn míì ni yóò máa fojú winá òfin ní kíkún. Kọmíṣánná ọlọ́pàá náà tún gba àwọn òbí àti alábòjútó àwọn ọmọ níyànjú láti kọ́ àwọn ọmọ wọn pé kí wọ́n má ṣe gbẹ́kẹ̀lé àwọn àjèjì, kí wọ́n máa ṣọ́ra ní gbogbo ìgbà, kí wọ́n sì máa fi ìròyìn gbogbo ìwà tó bá dàbí ohun àjèjì tàbí ohun tó ń fa iyèméjì tó àwọn ọlọ́pàá tó súnmọ́ wọn létí. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùmarè yóò sì dára fún yín.